bẹ́ẹ̀yàn bá rántí ikú ajáwọ́ nínú wàhálà ohun ayé di báyé lọ o. Àwórì méjì tí wọ́n bá ń gbígbá lẹ́yìn èrò tá ẹ má ṣe bá wọn dá sí. Bẹ́ẹ̀ni kan bí nínú wọn wájà kó mọ̀ wọ́n ní nǹkan táwọn ẹ̀mí. Ẹ̀gbá ẹ̀gbádùn tí wọ́n bá ń wíjọ́. Ẹ̀yìn èrò tá ẹ má ṣe bá wọn dá sí. Bẹ́ẹ̀ni kan bí nínú wọn wájà kó mọ̀ wọ́n ní nǹkan táwọn ẹ̀mí. Ìjẹ̀bú pẹ̀lú Ìbàdàn bí wọ́n bá ń wíjọ́. Ẹ̀yìn èrò tá ẹ má ṣe bá wọn dá sí. Bẹ́ẹ̀ni kan bí nínú wọn wájà kó mọ̀ wọ́n ní nǹkan táwọn ẹ̀mí. Ọ̀yọ́ pẹ̀lú Ìjẹ̀ṣà bí wọ́n bá ń bínú. Ẹ̀yìn èrò tá ẹ má ṣe bá wọn dá sí. Bẹ́ẹ̀ni kan bí nínú wọn wájà kó mọ̀ wọ́n ní nǹkan táwọn ẹ̀mí. Ẹ jẹ́ ká fara wa mọ́ra ọ̀rẹ́ ò fẹ́ràn. Ẹ jẹ́ ká fara wa mọ́ra. Ẹ jẹ́ ká fara wa mọ́ra ọ̀rẹ́ ò fẹ́ràn. Ẹ jẹ́ ká fara wa mọ́ra. Àwọn tí yóò lé nìkan òwe ní kò bá pọ̀ má tètè. Ẹ jẹ́ ká fara wa mọ́ra. Ẹ máa wo ẹgbẹ́ àwọn kí ti gbé o. Akíwakú àṣálẹ́ ọlọ́fin àgbèwá ṣeéṣe fún wa ire wẹ́yìn lójú owó mi rí ire lójú gbogbo àmàrí o. Mo kí wa káàbọ̀ sórí ètò èyí lè gbé yìí nínú ọdún yẹ 2020 láwà yìí. Mo kí wa káàbọ̀ sórí ètò tàṣálẹ́ yìí o. Èmi ọmọ Ináọlá o, Abíọ́lá Babátúndé ọmọ níbẹ̀kú àgbò má jókòó ẹ̀ mọ́, ọmọ aṣíkò kò ṣòwò, ọmọ gbẹdẹgbẹdò, ọmọ abóyìnbó sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́, ọmọ nígbẹ̀sàmàlé, ọmọ níkọ ọ̀dájú mẹ́ni ọ̀wọ̀. Èmi náà rèé mo tọ́dé sórí ètò yìí o. Wàá kí wa wípé a kú ọdún a kú ìyèdún ẹ̀mí wa ṣọ̀pọ̀rẹ́ láyé pọ̀pọ̀ sísí ti kérésì àdíkàwá náà gbé jáde lè ní bó tẹ̀ jẹ́ pé èní ni Boxing Day. Gbàlẹ́ òtí bọ́sọ̀ náà yẹ àdíkàwá náà kó pọ̀pọ̀ sísí ọdún ẹ̀ jáde lè ní àṣeṣe fún wa kò ní bàjẹ́. Ire ló máa gbé fún gbogbo wa láṣẹ Èdùmàrè. Mo ṣe bàkọ́dá ayé àṣẹ̀dá ọ̀run ọba lè jẹ́ ká tọ́ríra lè ní ó tójọ́ méjì kan. Ọpẹ́ ni fọ́lọ́run. Àyàrá nípa tara ṣùgbọ́n adẹ́dá àṣẹ̀dá kò jẹ́ ká yára nípa tẹ̀mí. Àdá gbogbo ògo àtọ́lá padà sọ́dọ̀ ọba líìlí gbogbo wa pátá. Ẹ máa gbogbo lọ. Mo wá ṣèbà gbogbo ládéládé ilẹ̀ Àwórì ọ̀tọ̀kùlú ìlú olórí ọba gbogbo ìjòyè baálẹ̀ gbogbo yìí mo júbà yín lálẹ́ yìí. Ẹ jẹ́ kí ojú mi ṣe kí má ṣiṣẹ́ kí má ṣiṣọ́ kí má fèrúgbó gbé ọwọ́ kí n lọ rí kí n bọ̀ rí fíníwẹ̀ yìí lédi ẹ̀mí tó kó ẹ̀ mọ́bọ̀ kí ẹ̀ ṣe jẹ́ ríwẹ́. Ká tó máa tẹ̀síwájú ẹ jẹ́ ká lọ gbọ́ áńtẹ̀mù wa àmì padà bọ̀. Ilẹ̀ Àwórì ilé tiwa ẹ̀jìká àfùmọ̀ṣọ́ ń ṣó lílé lóko lèyí ó di Àwórì ọ̀hún ṣolí gbogbo wa ilẹ̀ lè ṣọ̀ fún wàrà ẹ̀tọ́ yìí ara ẹ̀jìká àjùmọ̀gbéga ìfẹ́ lé omi tí ìfẹ́ lé omi ṣá ìfẹ́ lé omi yára kátọ́nà ìfẹ́ sáwà kátọ́nà ìfẹ́ sáwà ọmọ ọlọ́fin ìdè kájọ gbélé wa lárugẹ tọmọdé tàgbà ilẹ̀ wa lọkùnrin ẹtì lóbìnrin ilẹ̀ Àwórì ológo ọmọ ọlọ́fin lí gbogbo wa ìfẹ́ lí omi tí ìfẹ́ lí omi ṣá ìfẹ́ lí omi yára ẹja rántí ọ̀hún ọmọ wa ẹja rántí ọ̀hún ọmọ wa èyí òkú biribiri ìmọ́lẹ̀ ti dé fún gbogbo wa iṣẹ́ tó bẹ̀rẹ̀ ìdè lọ́kùnrin ẹtì lóbìnrin ikú làwọn ló ń dàgbà jùlí ọmọ ọlọ́fin ìdè ìfẹ́ lí omi tí ìfẹ́ lí omi ṣá ìfẹ́ lí omi yára fún ògo ilẹ̀.
ilẹ̀ wa ìfẹ́lẹ́ omi yára ìfẹ́lẹ́ omi tí òun náà láàmì sọ ẹ jẹ́ ká ṣera wa lè kó ṣó ọmọ ọlọ́fin yẹ ní gbogbo wa wà ẹyẹ àmì bẹ̀wálà kò ní bàjẹ́ ire wẹ̀ yìí lójú owó mi rí èrè lójú gbogbo àmàrí o ká tó bọ́ sójú agbami ètò ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ òun lèmi sùn gbá wa lórí ètò yìí o akẹran onímọ̀ọ́bá ẹkùn mú kí yé ẹ ṣe ẹkọ àdúró tiwa ọba ọlọ́tà ọba láńlẹ́gẹ́ ọlọ́tà tìlú Ọ̀tà kábíyèsí ẹ pẹ́ fún wa lórí àpèrè yìí o ẹ pẹ́ fún wa làṣẹ Èdùmàrè kí ẹ ṣe máa jẹ́rìí rẹ ọba alápá ọba Oyèkàn àkí ìtìkẹ́ ẹ ṣe ẹkọ àdúró tiwa Mr. Kamorudeen Òjòlówó gbogbo ìpátá láàkí Prince Kenny Akínòsí Mòkíyí Adébáyọ̀ Ibrahim Jamiu òkè òkúlé gbogbo ìwà ẹ̀kúrò òkòdélé làṣẹ Èdùmàrè Mr. Olúwatósìn Babátúndé ògbóni yìí èèyàn là gbogbo ìlà kí ẹ ṣe ẹkú àdúró tiwa lórí ètò yìí ọlọ́fin àgbèwà olóyè Saheed Olúsí ìyẹn ààrẹ fún ti Candid lọ́hún àkíyí kò ní bàjẹ́ o Adéwálé Quadri Lawan ọmọọba ọba wọlé àkẹ́ ìtìkẹ́ ọ̀hún ti Candid lọ́hún ọ̀hún rẹ Mrs. Dasliva Ìyálékan gbogbo ìpátálà kí ẹ ṣe ẹkú àdúró tiwa ìyá wa àjọṣe wa ò lè bàjẹ́ àṣepẹ́pẹ́ làṣẹ Èdùmàrè kí ẹ ṣe máa jẹ́ rewẹ́ o Alájà Balikis gbogbo ìpátálà kí gbogbo ìlú wà lè wa lórí ètò yìí Àbújá lílì òdòdó àkóyí ẹ ṣe ẹkú àdúró tiwa baálẹ̀ ìlógbò ẹlẹ́gbà ọkọ̀ ìlú ìlógbò ẹlẹ́gbà ò ní bàjẹ́ làkókò tí yóò ẹ ṣe ẹ̀yí fún wa níbi bàtàbàtà lọ́hún pé ká máa lò ó kò ní bàjẹ́ àjọṣe wa wà ní bàjẹ́ làṣẹ Èdùmàrè lìgbà tí yìí ẹ̀yà máa ké bí ẹ̀yẹ epo ẹ̀ máa ké bí epo kí ẹ̀ ṣe jẹ́rìí àrẹ̀mọ Olúkọ̀sọ́kọ́ mú kí yí ọmọ ọba Ìwòrò àrẹ̀mọ yìí dáa jù èèyàn ọ̀la wàá kórè oko délé làṣẹ Èdùmàrè ò ní gbé sàjò kí ẹ̀ ṣe máa jẹ́rìí wẹ́ bákan náà mú kí ọba Nurudeen Ọ̀ṣọ́jà oníkógbó tìlú kógbó lọ́hún èjìlá Àwórì gbogbo ìpátálà kí a ṣeéṣe fún wa kò ní bàjẹ́ o ẹ̀yin náà ẹ̀ wà lè ẹni ká máa nìṣó ọlọ́fin àgbè wa kò lè bàjẹ́ bákan náà mo kí Àlẹ́hájà ẹni Ọlọ́run mọ̀ gbogbo ìlú wa pẹ̀lú wa kò lè bàjẹ́ Monit aṣọ òkè mo kí yé ẹ̀kọ́ àdúró tiwa ìyá wa iléeṣẹ́ yóò lè bàjẹ́ làṣẹ Èdùmàrè ẹ ṣe ọ wà lè wa gbogbo àlejò láàmì gbé wá sórí ètò yìí ọ̀hún ló mi ṣe wọ́n lóge bójóbìrì ọ̀fun lígèlè àti pèlé bó bá jọkùnrin ọ̀fun lífìlà kọ́ṣe sọ́nà ọ̀sẹ̀ dúró tiwa iléeṣẹ́ yóò wá líbàjẹ́ làṣẹ Èdùmàrè kí ẹ̀ ṣe máa jẹ́ ríwẹ́ o bákan náà mo kí Mr. Rahim Jubri ògbóni àjọṣe wa ò ní bàjẹ́ ẹ ṣe ẹ̀kú àdúró tiwa Àlẹ́hájà Kudirat kíkẹ́ lọ́mọ mo kí ẹ̀ tìkẹ́ o Àlẹ́hájà Tóyìn Ọlá gbogbo ìpátá ní kí ẹ ṣe ẹ̀kú àdúró tiwa ẹ̀kórè oko délé làṣẹ Èdùmàrè mo wá kí ọ̀gá mi olóró oko bámbàm gbogbo kẹ́ṣe ń rí kíní yìí ọ̀gá mi mo kí yí Akínòsí Jamiu olórí oko ààrẹ nílẹ̀ Àwórì kò lè bàjẹ́ o àjọṣe wa wà lè bàjẹ́ làṣẹ Èdùmàrè àṣe pẹ́pẹ́pẹ́ ìgbàlíbà tó dùn ìkádàjù yìí lọ ọ̀ní fi rọ́tí wa líbojì kí ẹ ṣe máa jẹ́ ríwẹ́ ọlọ́fin àgbè wa ṣeéṣe ire lójú owó mi rí èrè lójú gbogbo àmàrí o ẹgbẹ́ àwọn ẹ wá jẹ́ ń sáré ká tó bọ́ sójú agbami ètò lálẹ́ yìí ẹ jẹ́ ń sáré jẹ́ àwọn iṣẹ́ lè wà lọ́wọ́ mi bí ní kọ́mọ́kóbó ká tó bọ́ sí ojú agbami ètò kí n tó lọ síbẹ̀ gbogbo ẹlí ti wà pẹ̀lú wa lórí ìlà gbogbo pátá ní rí o kíkẹ́ lọ́mọ Ọlárìndé ìyá wa èyí ti wà pẹ̀lú wa Ọláìtàn Olúwa Ọláìtàn Samuel ẹ̀yin náà mi wò wá lọ́wọ́ èrò ti pọ̀ lórí ìlà libí gbogbo ilé ìwà pẹ̀lú wa gbogbo pátá ní rí Abógun Olúwa Ṣẹ́gun Lukman ẹ̀yin náà ẹ wà pẹ̀lú wa Janet Ọmọtọ́lá ẹ̀yin náà ni ó gbé ire gbogbo ilé ti wà pẹ̀lú wa lómi wò wá lọ́wọ́ ìyẹn ni màá fi sáré sọ èyí kí n tó lọ sí ojú agbami ètò mo tẹ̀ sóde kọjá lọ wípé gbogbo ilé jẹ́ top fans wa àmọ́ fún yín ní recharge card ó sì wà bẹ́ẹ̀ a lè ṣètò wa lè jẹ́jọ fún ìdí kan àti kejì ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé a wà lórí afẹ́fẹ́ lè èlí ó sì wà ká ṣe sọ ẹ̀ lágbọ́ Ọlọ́run bàbá ṣe ń ṣetán lórí ètò yìí gbogbo èyí láti sọ pé a máa fún ní recharge card lágbọ́ Ọlọ́run ẹ̀ máa rí ní messenger yín láàmà sẹ́ǹdì rẹ sí nẹ́tíwọ̀kì lẹ́ẹ̀bá ń lò ká ṣe ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí ẹ jẹ́ ká mọ̀ ẹ drop rẹ sí messenger wa ká lè rí libẹ́ nẹ́tíwọ̀kì lẹ́ẹ̀bá ń lò á lè fi ṣọwọ́ sí kò ní bàjẹ́ kí ẹ ṣe jẹ́ rí wẹ́
mọ́nítà ṣọ́ọ̀kì ẹ bá wa gbéṣẹ́ fún ọmọ wa là ẹ bá wa gbéṣẹ́ fún àárọ̀ wá ẹyé ẹ pè mọ́nítà ṣọ́ọ̀kì sórí 07031968743 kò wá sí àrà lọ́hùn òmí fi aṣọ òkè dá kò sí àrà lọ́hùn mi dá òmíràn fún lọ́balọ́ba ìjòyè ọ̀tọ̀kùlú ìlú gbogbo ń pátá lọ́ọ̀mí ránṣọ fún ẹ jẹ́ ká gbéṣẹ́ fún ọmọ wa ẹ jẹ́ ká pọ́nkú wa lé o gbogbo ẹ̀yọ́ ọba ilẹ̀ Àwórì pápátá ẹyẹ àmì rọ̀ yìí là ẹ jẹ́ ká gbéṣẹ́ fún ọmọ wa yìí ọ̀hún lómi tí wá lè lórí ètò yìí èyí ibẹ̀ ni wípé ká máa gbéṣẹ́ fún ẹyẹ àmì bẹ̀ wá kò ní bàjẹ́ fún wa ẹ pè mọ́nítà ṣọ́ọ̀kì sórí 07031968743 kí ẹ ṣe jẹ́rìí wẹ́ ọlọ́fin àgbè wá ire wẹ̀yí lójú owó mi rí ire lójú gbogbo àmàrí o màá wá lọ sí ọ̀dọ̀ àwọn Candid wẹ̀yí màá lọ sí ọ̀dọ̀ àwọn Candid àti ní pariwo ẹ láti ọjọ́ mélòó kan séyìí wípé ẹ jẹ́ kí gbogbo àwálé òkè òkú lọ́hùn pápátá diaspora pápátá ẹ jẹ́ ká darapọ̀ mọ́ ẹgbẹ́ yìí Collection of Awori and Descendants in Diaspora Candid ọ̀hún wà lókè òkú lọ́hún ọ̀mí ṣe ribiribi ọ̀mí náwó sí lélẹ̀ yìí kámi gbé àwọn ọmọ wa sókè gbogbo wọn líkù kí àtó fún lágbọ́ ọlọ́run lọ́dún ní ìbọ̀ gbogbo ọ̀hún lọ́ọ̀tí náwó sí gbogbo àáfi fọ́nrán rẹ̀ àá máa fi hàn yìí kí má dàbẹ́ rí wípé àákànmí sọ lérú kẹ́ ẹ̀ lè rí àrídájú ẹ gbogbo bí lọ́ọ̀tí náwó sí káàkiri ogbó gbogbo ẹ̀ lá máa fi hàn fún wa ọ wà lókèrè lọ́hún ọ̀mí ṣàyájọ́ Àwórì ọ̀mí gbé Àwórì lárugẹ ọ̀mí tí àwọn ọmọ wa lè yè kí ìtìkù kò tí jù yí lọ ẹ jẹ́ ká kúnra wa lọ ṣiṣẹ́ ẹ jẹ́ ká pọ́nkún wa lé gbogbo àwọn Àwórì líwà lé èyí òkú lọ́hún gbogbo apáta ẹ jẹ́ ká darapọ̀ mọ́ Collection of Awori and Descendants in Diaspora ẹ jẹ́ ká darapọ̀ mọ́ òun ààrẹ fún ẹgbẹ́ yìí ọ̀hún ni olóyè Saheed Olùsí ẹ lè pè wọ́n sórí +1 732 678 3901 ẹ lè pe ààrẹ sórí nọ́mbà yẹn kí ẹ ṣe jẹ́rìí rẹ̀ Chairman Membership Committee di méjì ọlọ́nàdé lọ́hùn mi jẹ́ ọ̀hún wà nílùú Amẹ́ríkà lọ́hùn ẹ lè pè wọ́n sórí +1 240 529 7523 ẹ lè pè wọ́n sórí nọ́mbà yẹn Secretary of Membership Committee Canada lọ́hùn gbé wà ẹ lè pè wọ́n sórí +1 647 248 4890 ẹ lè pè wọ́n sórí nọ́mbà yẹn kí ẹ ṣe jẹ́rìí wẹ́. gbogbo kúlẹ̀kúlẹ̀ lẹ́bàá tó máa gbọ́ lórí Candid ẹ lọ sí wẹ́bsáìtì www.awori.org gbogbo ìkúlẹ̀bàá tó máa mọ̀ pápátá ló wà níbẹ̀ kí ẹ ṣe jẹ́rìí wẹ́. lọ́dún yìí Àwórì Day lọ́ọ̀mí ṣe lọ́dọọdún kò wáyé ṣùgbọ́n lọ́dún lè mí bọ̀ kọ́lọ́hún dẹ̀ mí wá sí lọ́dún lè mí bọ̀ ọ̀ máa ṣe ayẹyẹ Àwórì Day lọ́ọ̀mí ṣe lọ́dọọdún lé October kínní títí di ọjọ́ kẹta lọ́ọ̀ máa fi wà lérú pọ̀pọ̀ sísí Àwórì Day lé ọdún lè ń bọ̀ ibi sí ìgbé ti máa wáyé Florida ní Miami ní Amẹ́ríkà lọ́hún là kọ́lọ́hún dẹ̀ mí gbogbo wa sí kí ẹ ṣe máa jẹ́rìí wẹ́ ọlọ́fin àgbè wa kò ní bàjẹ́ eré wẹ́yì lójú owó mi rí èrè lójú gbogbo àmàrí o kí n tó bọ́ sójú àgbàmì ètò màá mi oníṣàláì lọ ìpolówó kan lọ ó wà lọ́ọ̀ mi níbí ẹ̀jẹ̀ ń sáré ṣe kí n gbé ìpolówó yẹn jáde kí n tó wá bọ́ sí ojú àgbàmì ètò àmì bọ̀. gbogbo ẹ̀yin èèyàn mi nílùú Ìgbẹ̀sà Èjìlá Àwórì Ẹ̀rìnlá Àwórì Ìsádà Àgbàrá títí lọ dé ìlú Bàdágìrì Àtàn Àtà Owódé títí lọ dé di Ìrókò tẹ́ bá fẹ́ ra aṣọ ayẹyẹ ìgbàlódé lóríṣiríṣi àwọn aṣọ bíi Swiss lace dry lace àtíkù complete aṣọ òkè ankara jalabia fìlà gèlè ìborùn gíní àti ìlẹ̀kẹ̀ ọrùn lóríṣiríṣi fáwọn ọba àtàwọn òjòyè ẹ má wulẹ̀ dààmú jìnnà o ohun tí ẹ ń wá lọ sí Sókótó ti wà lápò ṣòkòtò yín ilé ìtaṣọ ìgbàlódé AAA Royal Store ní kí ẹ máa lọ wọ́n fìdí kalẹ̀ sí ọjà ọba Ifálóhùn Modern Market Ìdíọ̀kẹ́ Palace Èdù Ìgbẹ̀sà ní ìpínlẹ̀ Ògùn lórílẹ̀‐èdè Nàìjíríà àbí kí ẹ pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 0909 406 7821 lẹ́ẹ̀kan sí 0909 406 7821 AAA Royal Store ilé ìtaṣọ ìgbàlódé lóríṣiríṣi. kí ṣe jẹ́ ríwẹ́ ọ̀hún tó ti bá wa dòwò pọ̀ lé
orí ètò yìí Triple A Royal Store ọ̀hún àlìdí ọ̀kẹ́ lọ́hún múlé sí òwúlẹ̀ ti gbọ́ yẹ ọ̀hún náà ti darapọ̀ mọ́ wa lórí ètò gbogbo wa ẹ jẹ́ ká gbé ìpolówó wa wá ká máa gbé kú wa lárugẹ ẹ jẹ́ ká jọ ṣe pọ̀ kí a lè máa lọ kí ṣe yẹ kí lọ sí ẹ lè pe Triple A Royal Store sórí 09094067821 kí ẹ ṣe jẹ́rìí ọlọ́fẹ́ àgbè wa kò lè bàjẹ́ àmì ìrètí ìpolówó tí ìkẹ́ ẹgbẹ́ wa ká máa pariwo fáyé tán kájí àmà abúgbájẹ ọlọ́fẹ́ àgbè wa kò lè bàjẹ́ lálẹ́ yìí mò ń ìtẹ́sóde lìyẹ wípé èmi pẹ̀lú Òyìkìlú onímèké tìlú mèké His Royal Majesty Ọba Dr. Abraham Ọlátúnjí Ọ̀gábí Òyìkìlú àkọ́kọ́ ajagun tìlú mèké Àwórì lọ́hún àjọmọ́ wà lórí ètò yìí lálẹ́ yìí là ká máa gbé yẹ̀wò ìlọsíwájú ilẹ̀ Àwórì òun náà látọ́ máa gbé yẹ̀wò lálẹ́ yìí ká tó bọ́ tún jẹ́ ọgbà mẹ́tò ẹ̀yẹ ẹgbẹ́ wa ẹ láìkí péjì wa ọ̀rẹ́ ẹ̀mí sẹ́ni friend request a lè gba friend request mọ́ torí ọ̀rẹ́ ti kún bẹ pápá ó kún àti dé òpin ibi láti lè gbọ́ ọ̀rẹ́ ẹ láìkí péjì wa nílẹ̀ Àwórì Media ni ẹ láìkí rẹ iṣẹ́ yìí kẹ̀ṣẹ́ mi wò lọ́wọ́ kẹ ẹ bá wa ṣí ẹ rẹ ẹ bá wa ṣí ẹ fọ́hun líkù ẹ bá wa ṣí ẹ sọ́hun gbogbo ọmọ Àwórì tí létòkó kọ́ lé mọ́kúlì mi lọ lílé lè yí ẹ bá wa ṣí ẹṣẹ́ yẹ bẹ́ẹ̀ bá ṣe mí ṣe bẹ́ẹ̀ Ọlọ́run á máa wà pẹ̀lú gbogbo akòlé bàjẹ́ láṣẹ Èdùmàrè gbogbo Twitter handle wa àwa libẹ nílẹ̀ Àwórì là Instagram nílẹ̀ Àwórì là YouTube channel wa àmì rọ̀ wá ẹ subscribe sí YouTube channel olè wa ó yẹ ká máa ṣe live yìí ká ṣe mí ṣe yìí ó yẹ kẹ́ máa wò ní YouTube kẹ́bẹ́ ṣùgbọ́n àṣìwọ́ 1000 subscriber tábà wọ 1000 láàlè máa screen live bẹ́ẹ̀ yìí lẹ́ẹ̀lẹ́ máa rí líbẹ́ irú láì mi ṣe tán sí kátọ́ mi gbé síbẹ̀ kò ní ṣẹlẹ̀ ẹ subscribe kò ná ilé ìkọ̀kan ẹ subscribe sórí YouTube channel wa kẹ́ máa wò wá níbẹ̀ ẹ máa wo iṣẹ́ wa ká dúpẹ́ lọ́wọ́ òun lè mí ṣùgbọ́n wa kí ni yóò èmi jáwó fún wa o kò ìjáwó o o bẹ́ẹ̀ bá ṣe ń wo iṣẹ́ wa sí ní YouTube rí pé àti mi ní viewers lè pọ̀ bọ́ọ̀ bá ti mí gbé polówó tí ń wọnú ọlọ́fin àgbè wa kò lè bàjẹ́ ẹ jẹ́ ká pọ́n kú wa lé kí ẹ ṣe jẹ́ ríwẹ́ ká wá lọ sójú agbami ètò lálẹ́ yìí ó àníkàtọ́ lọ gbé ìlọsíwájú ilẹ̀ Àwórì ẹnìkan tẹ̀ bá mi sọ̀rọ̀ wípé àkọlé yìí làmí sọ lójoojúmọ́ èyí tó mò ń sọ fún ẹnìyẹn mo ní bẹ́rù wa ò bá ìkò ìpè àmì damisẹ́ yìí gbálà o ṣùgbọ́n bẹ́rù wa bá kò ìgbà ẹ̀ láàlè mọ bí láàmì lọ ìyẹn láàmì gbìyànjú sẹ̀ yìí wípé ká lè wà lè ṣọ̀kan ìyẹn láṣẹ mi teru mọ́ ìṣọ̀kan yìí tán lórí ètò yìí lọ́dún lè ń bọ̀ oríṣiríṣi àkọlé ló máa wáyé kò ní dá lórí ìlọsíwájú lìkóṣo ọ̀hún ètò ìlera àgbéwọlé ọ̀gbìn gbogbo ẹ̀ là máa gbé wọlé gbogbo ká ilé ìṣòwò gbogbo ẹ̀ pátá ló ti wà lílẹ̀ pátá gbogbo ẹ̀ ló máa wáyé lórí ètò yìí màá lọ gbé kábíyèsí wọlé ṣùgbọ́n kí n tó lọ gbé ń wọlé ẹ jẹ́ kí a lọ gbọ́ ìpolówó wa. bí mo bá jẹjẹ. gbogbo ọmọ Àwórì kì í ti gbé o ìgbà ọ̀tún àrà ọ̀tọ̀ọ̀tọ̀ ti dé ọmọ ọlọ́fin ẹ̀fọ́ fáyọ̀ ọlọ́fin bàbá líláwa òsùn ó ti gbégbé wa látòkè wá kádẹ fi èsì sọ̀rọ̀ wa ìyẹn ló jí kí ìṣàgbékalẹ̀ ètò ọ̀kan líbi àti máa wá ojútùú sí gbogbo kùdìẹ̀kudiẹ yìí wà lílẹ̀ Àwórì lórí ètò yà ti lè bá wa ṣàṣàrò ọ̀hún kù yìí mẹ́fà sẹ́yìn fún wa kádẹ wọ́jútùú sí ètò onílẹ̀ Àwórì ní mi sọ o àkọ́tún ètò onílẹ̀ Àwórì láti máa ṣe àgbélárugẹ èdè Àwórì àṣà wa àtàgbélárugẹ ọ̀hún kù àjogúnbá wa hun nílẹ̀ Àwórì Media ti wá fààyè sílẹ̀ fún wa láti polówó ẹ̀ ti ṣe polongo ọ̀hún ayẹyẹ ọdún ìbílẹ̀ wa alẹ́ kan sí ń bá máa ṣe ọdún eégún ayẹyẹ ìṣílé ìkómọjáde ìgbéyàwó ọjọ́ òbí ìsìnkú àgbà ẹ̀tì wẹ́wẹ́ lọ adẹ̀lẹ̀ polówó iléeṣẹ́ wa ẹ̀tì lè tajà wa kájí àlè búgbẹ́jẹ́ wìtìwìtì ẹ kàn sí nílẹ̀ Àwórì Media lórí gbogbo ẹ̀rọ ayélujára wa bíi facebook.com/nílẹ̀ Àwórì Media lórí Twitter @nílẹ̀ Àwórì lórí Instagram @nílẹ̀ Àwórì YouTube @nílẹ̀ Àwórì ẹ̀bí kẹ́ ẹ pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 0813-920-4812 ímeèlì wa niliawori@gmail.com ẹ̀bí kẹ́ ẹ kàn sólú iléeṣẹ́ wa ní nọ́mbà 57 Mọ́ṣáláṣí Street ilé baálẹ̀ ìlógbò ẹlẹ́gbà ọ̀tọ̀ Àwórì LCDA Ọ̀jọ́ Lagos State Nigeria nílẹ̀ Àwórì Media iléeṣẹ́ gbogbo lọ́balọ́ba àti gbogbo òjòyè àti bọ̀rọ̀kìnní ìlú nílẹ̀ Àwórì. ètò yìí ò gbọ́dọ̀ kú àmì rọ̀ wá ẹyẹ ẹgbẹ́ wa ń ká dúpẹ́ lọ́wọ́ òun lèmi ṣùgbọ́n wa lórí ètò yìí ká dúpẹ́ lọ́wọ́ òun gbogbo òun lèmi ṣùgbọ́n wa àkọsẹ́ là òun
kẹ́sì mi rí wò yìí ọ̀hún kan lómi sanwó dátà rẹ o ọ̀hún kan epo ẹ̀mọ́rúlù làgbé wà ẹ̀yẹ ẹ jẹ́ ká kúnra wa lọ́wọ́ ṣiṣẹ́ kò sóò lè kéré lẹ́tí fi ti ètò ilé yìí kò sóò lè kéré àásẹ̀ mọ́ lórí kí ẹ ṣe jẹ́rí wẹ mo máa lọ gbé kábíyèsí wọlé sẹ́yìn o ọ ti wà lórí ìlà pẹ̀lú wa kábíyèsí o. bí ti gbé o. ó gbére o a kú àṣálẹ́. ẹ kú ẹ̀tọ́ ìlú. ìyànjú làmì gbà ọ àwọn àánú ẹ o. a da alágbára lọ́hùn ẹ̀ẹ́dẹ̀ kú àlàjá ọdún. àwa àríwẹ̀. àṣọpọ̀ láyé o. àṣẹ Èdùmàrè. ọdún rẹ̀ ń bọ̀ wá bá aláyé àtàláfíà o. àṣẹ ẹ bá wa dárúkọ yìí fún gbogbo àṣẹ Èdùmàrè. èmi ọba Abraham Ọlátúnjí Adébọ̀wálé Ọ̀gábí Òyìkílù àkọ́kọ́ ajagun ti ìlú Ìmẹ̀ké ní agbègbè Badagry. ẹ ṣe kábíyèsí kò ní bàjẹ́. ó ṣe mo dúpẹ́ o. a ní kí a gbé ẹ̀yin náà wá sórí ètò yìí kẹ́ wá bá wa dá sí ìlọsíwájú ilẹ̀ Àwórìlà káàtẹ́ tó lọ sí ibẹ̀ ẹ bá mi Ìmẹ̀ké yẹ kẹ́ ẹ bá mi yànnàná ẹ kí Ìmẹ̀ké yẹ orúkọ yẹ kí ìṣe gbàjáde ẹ torí àwọn olùmẹ́mí gbọ́ ọ là. ẹ ó ṣe olóòtú Ìmẹ̀ké àgbébìké Ìmẹ̀ké ọmọ àríkéké wọ̀lú ìgbà yìí ẹ̀ bá wọn kó Ifẹ̀ láyé àtijọ́ ìgbéyàwó kọ́kọ́ dé sí à ń pè bẹ́ẹ̀ nídìí ègù igi ìbá tóbi igi àràbá ńlá ìgbésígi láwọn orí pẹ̀lú ègù bẹ́ẹ̀ ni ìdí ẹ omi máa ń dágbérú ẹ ìlànà pẹ̀lú ègù ìdí ègù ìbẹ̀lú àbáwọlá àkọ́kọ́ gbé dé sí ajagun ló ń yẹ pẹ̀lú àwọn èèyàn ẹ̀ ajagun ẹ̀ ló tẹ̀mẹ̀kédó ó dàbí kọ́ ká jẹ́ ká sinmi síbìké ẹ jẹ́ ká jókòó ẹ jẹ́ adúró ibìké ká tó pa lọ síwájú ká sinmi síbìké ibẹ̀ ló Ìmẹ̀ké gbé jáde ẹ ṣe ká kó lọ́tún wá lọ sí wòró ó jẹ́ pé ìtẹ̀tẹ̀ wòró àti Ìmẹ̀ké ọmọ ìyá kan náà tí wọ́n bá kan náà wà. lọ́wọ́ ẹ ṣe kò ní bàjẹ́ ọlọ́fẹ́ àgbè wa ọ̀rọ̀ lẹ́gbọ́n lérú kábíyèsí yẹ aláìlúwà ọba Dr. Abraham Ọlátúnjí Ọ̀gábí Òyìkílù àkọ́kọ́ onímẹ̀ké tìlú Ìmẹ̀ké Àwórì lọ́hún ọ̀rọ̀ lẹ́gbọ́n lérú yẹ kábíyèsí ìlọsíwájú ilẹ̀ Àwórì náà látọ̀ ní ká pè yí wá sórí ètò yìí bó tẹ̀ pé ìjẹ́jọ́ ló yẹ ká ti jọ wà lórí ètò ṣùgbọ́n irinṣẹ́ wa kan dáṣẹ́ ṣùgbọ́n a dúpẹ́ fọ́lọ́run pé Ọlọ́run yìí bá wa gbàkóso rẹ̀ lọ́wọ́lọ́wọ́ ìjẹ́ àjọṣepọ̀ lí ìdánmọ́rán ó wà láàrí ẹ̀yin lọ́balọ́ba lílẹ̀ Àwórì lágbègbè wa lè Badagry lọ́hún àti lè Àwórì tèkólà o àti tògùnlá o ṣé àjọṣepọ̀ wà lẹ́mí ṣe líjẹ́ wípé omi pa gbogbo ọba pọ̀. ó ṣe olóòtú ẹ lè kódì tó wà lè yí Lagos State bí àwọn Àwórì ọba mi ṣe pàdé ẹ mọ̀ pé ilé làkọ́ máa ṣe ká tó ṣe. bẹ́ẹ̀ni. àmì ṣèpàdé gbogbo ọba Àwórì pátá ẹ lè sẹkítírìàtì lè gọdọ̀ ẹ lè kọ̀tún ẹ̀mí ẹ lè sẹkítírìàtì lè bẹ. ṣùgbọ́n ti Ogun State àti Lagos State wọ́n ti ní àmì ṣáájú lágbára Ọlọ́run ó máa jọ torí ọmọ ìyá àkóso láwà. bẹ́ẹ̀ni. ẹ láti ṣe àlòṣùṣù ọwọ́ gbogbo ìyá mi jẹ́ máa orílẹ̀ ní òṣèré àlòṣùṣù ọwọ́ ló fà á. lábàá ti ṣe àlòṣùṣù ọwọ́ lágbára Ọlọ́run kò á gúrégé gbogbo ọmọ wa tó yẹ kó débi pé òṣèré kan dé wọn máa débẹ̀. ṣùgbọ́n tẹkọ̀tẹkọ̀ lọ́wọ́ àṣà lágbára Ọlọ́run àìjọ láìpẹ́. àṣẹ. lájọ. ẹ ṣe kábíyèsí ọ̀rọ̀ lẹ́gbọ́n lérú Òyìkílù ti ìlú Ìmẹ̀ké ọ̀rọ̀ lẹ́gbọ́n lérú yẹ kò ní bàjẹ́ kábíyèsí lára ìbéèrè nítọ́ wà lọ́wọ́ mi líbí kẹ́ẹ̀mí ṣe gbà líjẹ́ wípé ìlú Ìmẹ̀ké ikú ribiribi lómi gbabẹ lómi wọbẹ ọ̀nà sẹ́yìnmí ṣe kẹ́ẹ̀mí gbé gbà ìtorí àwa mi gbo kí ọ̀hún ọba líìkù kọ́ wo àwòkọ́ṣe lè dá yìí o kọ́ wo àwòkọ́ṣe lè dá ìtorí àìwá síbẹ̀ bí ẹ̀mẹ́ ló kàn ó ní lọ́wọ́lọ́wọ́ sẹ́ iṣẹ́ mi lọ lọ́nà burúkú àwọn ìmọ̀ye pírójẹ́tì lọ́tọ̀ gbé wá sí ìlú bẹ kẹ́ẹ̀mí ṣe gbà ẹ jẹ́ kí ẹ ṣàlàyé fún àwọn èèyàn wa líìkù bóyá àtọ́ lè rí ọgbọ́n mú nínú ìkúlẹ̀ bá sọ yìí torí
ìwúrí lè dá ohun àmúyangàn lè dá là ẹyẹ ẹ̀yìn ọ̀nà náà ẹ fún wa. kò sáwò kan láwọ ẹ wá à ń pariwo láà à ń pariwo àtọ̀ pé ìjọba ló li wá àkàrà ló li ìjọba bẹ́ẹ̀ bá jà ló li wọn kára ló li wọ́n di ìjọba bá pariwo wọn jẹ kán gbọ́. ìgbàlẹ̀ ṣe parí ọ̀nà bíríìjì ẹ̀tìmẹ̀kẹ́ ká lọ sọ́dọ̀ ẹgbẹ̀rún òun kọ́ parí ẹ̀ ọ̀nà tí ẹ̀mẹ̀kẹ́ bí lọ sí àdàgún wọ́n tó bẹ̀rẹ̀ rẹ̀ torí bàbá pariwo ọ̀ níṣe. àkó ọ̀rọ̀. à ń pariwo náà ayé màmá la bá wọn mí là tójú bọlé lọ́fíìsì àwọn lọ́ba wọn lọ́fíìsì là dídé káàṣẹ́fù yìí o ẹ wá bá aṣọ yìí báwo bá ti dákẹ́ ìjọba àpapọ̀ kò ní wọn ní gbèdìdì lọ́kọjá kan gbọ́ tiwa. bẹ́ẹ̀ ni. iléeṣẹ́ náà gbé síbi ti ọ̀ṣùtù àgbàlagbà wọn náà gbé sí mèkébí àpárò náà ni wọ́n ti ń kàn rẹ̀ wọ́n ti ń kàn lọ. ìgbà ní ìgbà bẹ kọjá kódà ilé kínní tàmùtàmù project lágbà lọ gbé wá síbẹ̀ yẹ o. àbá ń pariwo láà bàbá pariwo àti pẹ̀lú pé ká ọlọ́mọ ìwà lépo. lépo. ọlọ́mọ ìwà lépo táwọn ọmọ bá wà lépo ó mọ àǹfààní pọ̀ gidi gan-an. ìdí ẹni ọ̀rọ̀ òmùwàlẹ̀ kan pé ìṣọ̀kan Àwórì àjọṣepọ̀ Àwórì ó jẹ́ kókó gidi gan kájọṣepọ̀ kí ká lè máa gbé ìlú wa lárugẹ ká gbé ìlú wa lárugẹ. bẹ́ẹ̀ ni. ẹ wo ọ̀nà ọ̀hún ṣe ìgbàlejò kan lè gbà yẹn láti ṣe láti fọ ló wà ní plan kó máa gbé láti bí lọ dé ṣìbúrí náà máa gbé lọ. ó máa gbòkòrókò kọjá lọ́hún. gbogbo ìlú ìwà létí omi yẹn èmi ni mo bá o òjògbó o kankan gbogbo bẹ́ẹ̀ lọ́nà máa gbọ̀ létí ẹgbà àtijọ́ kan dè ẹ̀rọ ti gbà yẹn ṣe ọkọ̀ ìṣègùn àmọ́ máa bẹ̀rẹ̀ sí pariwo ìtọ̀ yìí. adé ń gbàdúrà pé ìjọba máa wáyé ọmọ àwọn ìlú máa jẹ́ gómìnà. a ti ń pariwo fún lórí kán máa bàbá pariwo títí wọ́n dára ló. ọgbọ́n kúlà mi sọ. torí pé bá mú ọkọ̀ fún wèrè ó jẹ́ kí òwúrọ̀ sáré. abẹ́ ló máa ró sí o kábíyèsí tó tó. àbá máa pariwo ńlá àbá gbogbo ọmọ àwọn ìpátá máa pariwo pé àwa ló ti kàn. bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ni àwa ló kàn o. kòkò lè bàjẹ́ làṣẹ Èdùmàrè. àmì o àmì. ẹgbẹ́ àwọn lílé bóyá iṣẹ́ mi darapọ̀ mọ́ wa lórí ìlà lọ́wọ́lọ́wọ́ èmi pẹ̀lú aláìlúwà ọba Dr. Abraham Ọlátúnjí Ọ̀gábí Òyìkìlọ̀ àkọ́kọ́ onímì ajagun ti ìlú Mèké Àwórì lèyí àjọ wà lórí ètò lè alẹ́ ìlà kábíyèsí o nínú ọ̀rọ̀ lẹ́sọ̀ọ́dẹ́lẹ̀sẹ̀ yìí ẹni ká lọ́mọ lòkè ṣé ẹ mọ̀ pé èmi wá ṣàkíyèsí pé ká lọ́mọ lòkè kò tó kí rántí ilé o. kìtẹ̀ débẹ̀ kí bá rántí ilé ká bẹ̀rẹ̀ sí ṣe pé fún. ọ̀rọ̀ ti gbẹ́ ti gbà bẹ́ẹ̀ ìyàwó mọ̀ pé ìyàmí jẹ́ wà. àkọsílẹ̀ pé lónìí bá gbọ́mọ̀ kan nípò bí o bá ṣe tí wàá ṣe pé fún. ìtorí àwọn ọmọ wa. ìgbàgbọ́ bàbá àwọn oníṣẹ́ láyé àtijọ́. kó ẹ̀mí gúnrégé. àká gbọ́mọ̀ nípò ká kọ̀yìn sílé a ò ní gbà yẹn rárá ìdí ẹ̀rọ ń pariwo kí gbogbo wa ká ṣòkòtò rẹ ká ṣòkòtò rẹ. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹ ṣe kábíyèsí ìtorí àmì rí lóríṣiríṣi ní àwọn àgbègbè mi ẹ kò tẹ̀ nídìí ká dárúkọ àwọn ọmọ wa hùn mí ẹ ká èmi sọ tó yìí pé a ò sí lípò kan ara ọmọ wa lè wà lé Àbújá lọ́hùn ìlú ọ̀nà lè dé ìlú kò ṣeé wò ọmọ bàbá ẹ lọ tí mi bojú wẹ̀ yìí kò sẹ̀ yẹ kí máa rí wẹ́. kókó Àbújá kókó ní Kàdúrà kọjọ kí wọn máa kó olùkó wálé. kí ni àǹfààní kan láti kókó lọ́wọ́ mi ṣe. ọmọ kan wa bá wà nípò bá gbé wọn sípò wa máa gbogbo wa di lọ ká máa pariwo ewu lórí. bẹ́ẹ̀ni. ìjọba ọkọ̀ ọlọ́pàá lè mú wa fún yẹ. bẹ́ẹ̀ni. wàá ló gbé sípò wọ́n ìdílé wa ṣe kí wọ́n ti ilé. bẹ́ẹ̀ni. ẹ ṣe kábíyèsí fún àlàyé lẹ́ẹ̀ṣe fún wa lẹ́yìnọ̀nà rẹ̀ yẹ kò ní bàjẹ́ làṣẹ Èdùmàrè. kábíyèsí kẹ́yìn wá rí o lè jẹ́ wípé ọ̀hún arúgbó ọ̀dọ́ ẹ̀mí wò sáà kámi nọwọ́ sí un lílù Mèké àmì fẹ́ káwọn ọba lè kù kọ́ wàwò kọ́ ṣe lè dá yìí ìtorí áníkulẹ̀ rí bóyá ẹ lè tọ́ ṣàlàyé ẹ fún gbogbo ohun èèyàn wa ohun gbogbo nílé lóko. ṣe rí ó dá ká máa bọ̀ fàgbà káká lè dàgbà pé lóòrèkóòrè ní mọ́mọ́ bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ká pé òun jọ ká pé òun mú fún nǹkan bẹ́ẹ̀ kó máa jẹun kó máa jẹ gbádùn nítorí pé àìbọ̀ fàgbàdo ìjà yóò gún
ètùtù là àmì tùún là kábíyèsí o. gbogbo ọmọ ṣe ọkàn wọn gbàdúrà fún ìlú wọn gbàdúrà fún àwa ọba àwọn tó bá àwọn ọba mi ṣe o ọmọ máa gbàdúrà fún wa àdúrà yìí náà ń gba agbára òkè ń gbà. bẹ́ẹ̀ ni. ìdílé àbámi ṣe rẹ ní káwọn oníṣọ́ọ̀ṣì onímọ̀láṣí ń káwọn ṣe rẹ mi ò dágbé òdòdó ẹgbẹ́ kojú. kí ìlú èlé tòrò kí èlé tùbà kí ètò ṣe ìdílé àbámi ṣe bo yẹn wọn. kò ní bàjẹ́. àṣẹ bàbá. ẹgbẹ́ wa ń lílé ọ̀rọ̀ lẹ́gbọ́n ní kábíyèsí sọ yẹ gbogbo wa kì í ṣe ọ̀hún ọba lẹ́kọ́ṣọ́ ẹ̀yin èèyàn wa ń líjẹ́ ipò ọlọ́run kẹ́ ẹ jẹ́ ká mọ̀ fún àwọn aráàlú wa ń kì í ṣe ọ̀rọ̀ láàkójọ kì í ṣe ọ̀rọ̀ láàkójọ ẹyẹ àmì bẹ̀ wàhálà èèyàn mélòó ló tara wa jẹ́ èèyàn mélòó ló tara wa dìde ìyẹn ló ṣe pàtàkì ìyẹn ló ṣe pàtàkì kò dìgbà lábàá ká fi gbogbo ayé yìí ká fi kọ́ ọ̀rọ̀ jọ o kò ní bàjẹ́ ọlọ́fin àgbè wa ṣeé ṣe fún wa kábíyèsí o ẹ ṣe ẹ kú ìdúró nínú ètò ìlú ṣíṣe yìí libẹ̀ ìjẹ́ ẹ fi àyè gba ọ̀dọ́ ìtorí àárẹ̀ àwọn mẹ́rin jẹ́ wípé bọ́bá tí wà ní kínní ọ̀ẹ́mú tọ̀dọ̀ rò rárá ìjẹ́ kẹ́ṣe mi ṣètò ìlú libẹ̀ ṣé ẹ fààyè gbọ́ ọ̀dọ́ lẹ́tí lè máa bá yín ṣe. àlètò ọ̀dọ́ ọ̀nlé àgbájọ tí ń pàápàá pé kó ṣe mí ṣe lè láàrin ìlú kábínẹ̀tì ìlú bá ṣe tẹ ọ̀dọ́ ọ̀nà láyé tí wọ́n mi ṣe ọdún márùn-ún ṣe kọjá lọ ó nípa ọ̀kó ọmọtún ló ṣe ẹsẹ sanitation káṣí gbogbo ọ̀dọ́ òun ló mi ṣe. àkáwọn ẹ̀mí ní àyè káyẹ̀ kírètà ìfọ̀ àkáwọn tọrọkọ̀bọ̀ mú wọlé ọ̀káwọn ní àkáǹtì àmì kó owó sí. ó dàwẹ́. kì í ṣe pé ká ọ̀dọ́ ló lìlú òun ló lìlú ó di dandan ká gbọ́ tiwọn torí bá àgbàlagbà pẹ̀lú ọ̀dọ̀ bá fọwọ́ ọwọ́ pamọ́. bẹ́ẹ̀ni. kí ti gbé rẹ̀. bẹ́ẹ̀ni. ọ̀dọ́ ó nípa ìgbà ìlànà kó lè àárín ìlú o. ẹ ṣe kábíyèsí ọ̀rọ̀ lẹ́gbọ́ yẹ o ọ̀rọ̀ lẹ́gbọ́ yẹ gbogbo àwálé ìwàlé orí ipò ọ̀ní ẹ jẹ́ ká fi tọ̀dọ̀ ṣe a ò lè dá ṣe láìjẹ́ pọ̀ ọ̀dọ́ wa nú ẹ òun lẹ́gbọ́ yẹ o ọlọ́fin àgbè wa kò ní bàjẹ́ fún wa kábíyèsí ẹ bá mi dúró sórí ìlà ẹyẹ ráwa nílé ẹ jẹ́ ká lọ gbọ́ ìpolówó àmì padà bọ̀ kínú. gbogbo ẹ̀yin èèyàn mi nílùú Ìgbẹ̀sà Èjìlá Àwórì Ẹ̀rìnlá Àwórì Nsádà Àgbàrá títí lọ dé ìlú Bàdágìrì Àtàn Ọ̀tà Owódé títí lọ dé Dìrókò tẹ́ bá fẹ́ ra aṣọ ayẹyẹ ìgbàlódé lóríṣiríṣi àwọn aṣọ bíi Swiss lace dry lace àtíkù complete aṣọ òkè ankara jalabia fìlà gèlè ìborùn gíní àti ìlẹ̀kẹ̀ ọrùn lóríṣiríṣi fáwọn ọba àtàwọn òjòyè ẹ má wulẹ̀ dààmú jìnnà o ohun tí ẹ ń wá lọ sí Sókótó ti wà lápò ṣòkòtò yín ilé ìtaṣọ ìgbàlódé AAA Royal Store ní kí ẹ máa lọ wọ́n fìdí kalẹ̀ sí ọjà ọba Ifálóhùn Modern Market Ìdíọ̀kẹ́ Palace Èdù Ìgbẹ̀sà ní ìpínlẹ̀ Ògùn lórílẹ̀‐èdè Nàìjíríà àbí kí ẹ pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 0909 406 7821 lẹ́ẹ̀kan sí 0909 406 7821 AAA Royal Store ilé ìtaṣọ ìgbàlódé lóríṣiríṣi. kí ẹ ṣe jẹ́rìí wẹ AAA Royal Store ẹ máa lọ síbẹ̀ ẹ máa lọ rajà yín ẹ máa lọ ra gbogbo kú lọ ṣàlàyé aṣọ oríṣiríṣi gbogbo ẹ ló wà lé AAA ẹ máa lọ síbẹ̀ kí ẹ ṣe jẹ́rìí wẹ iléeṣẹ́ ń wà lé Ìdíọ̀kẹ́ lọ́hùn-ún libẹ̀lẹ̀ ti máa rí gbogbo ẹ̀rà nọ́mbà òun náà lẹ̀ ti gbọ́ yẹ kí ẹ ṣe jẹ́rìí wẹ ọlọ́fin àgbè wa kò ní bàjẹ́ ìrẹ̀wẹ̀ yìí lójú owó mi rí ìrẹ̀ lójú gbogbo àmàrí o kábíyèsí o ẹ ṣe bá mi dúró sórí ìlà yẹ ẹ ṣe bá mi dúró síbẹ̀ bákan náà ọmọ wa mọ́nítà ṣọ́ọ̀kì àmì rọ̀ wá là ẹ bá wa gbéṣẹ́ fún ọmọ wa mọ́nítà ṣọ́ọ̀kì ọ̀hún ló mi ṣe gbogbo àlejò wa ní oge bá a bá gbé obìnrin wá sórí ètò yìí ọmí fún lígèlè àti pèlé gbogbo ọ̀hún obìnrin láti ti gbé wá kò sí èyí lè máa sọ pé ọ̀hún ìrẹ́bù yìí gbà bákan náà ọkùnrin fìlà ìyẹn àṣì ní fìlà lọ́wọ́ bí pọnápọná ló wà lílẹ̀ libí lọ́wọ́ wa bàbá ti mọ sáìsì àlejò láàgbé wa bí sáìsì wọn ò sí lọ́wọ́ wa ọ̀tọ̀ fi sáìsì ránṣẹ́ sí wa kí ẹ ṣe jẹ́ ìrẹ́wẹ́ mọ́nítà ṣọ́ọ̀kì ẹ jẹ́ ká gbéṣẹ́ fún ẹ bá wa pè sórí ẹ lè pè mọ́nítà ṣọ́ọ̀kì sórí 070 òun nọ́mbà rẹ lómi lọ lójú kíní lójú fọ́nrán wa 07031968743 ẹ bá wa gbéṣẹ́ fún mọ́nítà ṣọ́ọ̀kì
gbogbo kulẹ̀ ara lọ́mí faṣọ kédàsẹ̀ yìí èhé kò tí kù síbì kan rárá kí ẹ ṣe jẹ́ ìrẹ́wẹ́ ọlọ́fin á gbé wá kò ní bàjẹ́ ire wẹ́ẹ̀ lójú owó mi rí ire lójú gbogbo wa màmá rí o màá padà sọ́dọ̀ kábíyèsí lìṣẹ̀ yìí kábíyèsí o. olótú. ẹ ṣe ẹkú ìdúró. Màá lọ sí ti ètò ti òṣèlú ẹ sọ mọ̀rọ̀ lẹ́kan nígbàlẹ́ mi sọ̀rọ̀ wípé lákòókò yìí irú wa gbọ́dọ̀ kò wípé Àwórì líkíní yìí kàn níṣẹ́ yìí ẹ sọ mọ̀rọ̀ lè sí káì máa ṣe gbà nítorí gbogbo ọ̀hún láàmì gbé wá sórí ètò yìí oníkálukú ló mi sọ tiwọn kínú oníkálukú ṣe rí ló ṣe mí sọ tiẹ̀ ìlú gàngán lí kíní ìṣẹ̀wà ó kọjú sẹ́nìkan ó tọkẹ̀ ìṣẹ́lòmí ẹ̀ là káì máa ṣe gbà lè jẹ́ pé èyí lè mí bọ̀ yìí ẹ̀yìn sọ́lẹ̀ kan wípé bẹ́rù wa bá kù àjò sójú koṣo lè jẹ́ wípé àjọ tọ̀ sójú koṣo ọmọ ọlábà sọ pé ọmọ wa rèé kò ní sí wípé ìlú atọ́ yídà káì máa ṣe yẹ gbà ẹ̀tọ́ là wá lọ yẹ lórí ẹ̀ torí èyí lè mí bọ̀ yìí àgbo kí bọ́ lọ́wọ́ wa rárá. Ó ṣe olótú àdúrà kúkú gbà. Àṣẹ. Yóò àbẹ́tí yẹn bìtìkìtì wá kó yẹn àjọ koṣo. Mo sọ wájú mo ní ìfọwọ́sowọ́pọ̀ àwọn ọba ó ṣe kókó. Bẹ́ẹ̀ni. Wọ́n bá wo gbogbo ìpínlẹ̀ Èkó yìí pátá wọ́n máa pèsè ọ̀nà 100 ó kéré jù Àwórì mú 80%. Bàtẹ̀ bá wà bá jẹ́ pé àtòbẹ́lẹ̀ Èkó yìí ó di lọ́ka rí wáwú àbábẹ̀rẹ̀ ẹ̀kọ́ fún wa. Àwọn ọ̀pọ̀ olóṣèlú ọ̀rọ̀ wọn máa ń yàtọ̀ ṣùgbọ́n síbẹ̀ náà èèyàn lákàwọn papọ̀. Bẹ́ẹ̀ni. Èèyàn náà wà wọ́n ẹlẹ́jẹ̀ lọ́rùn ẹlẹ́rìn lára ẹ̀yẹ́ mi ni bá sọ pé o bá ti bẹ̀rẹ̀ sí pariwo pé o láti gbà láti 1999 kì í dì sí. Ká má tẹ gbọ́ yún ẹ rárá. Ó yẹ kán rántí wa ó yẹ kán rántí wa kán mọ̀ ó yẹ kán mọ̀. Ó lágbára o. Àyè máma tàdúrà lórí gbogbo òun dá ń gbàdúrà. Bẹ́ẹ̀ni. Tó kù dé ká tó fàdúrà. Bẹ́ẹ̀ni. Àdúrà ti ṣọ́ọ̀ṣì ni ó ti mọ́ṣáláṣí ni ó ti ìbílẹ̀ ni ó gbogbo ẹ̀ la máa ṣe pọ̀ a máa ṣàdúrà kí Ọlọ́run gbàdúrà wa. Bàbá ṣe bí ìgbà ká tó máa gbé ìgbésẹ̀ rẹ. Gbogbo ọ̀nà tí pé àwọn ìlú kan o. Bẹ́ẹ̀ni. Àwọn máa pariwo ẹ. Bàbá ti ń pariwo ó parí ó di lọ́kọ́ ọ̀rọ̀ tiwa. Ìwọ́n mú ní ìgbàgbọ́ ó dá mi lójú pé 2023 ẹgbẹ́ ọlọ́ àwọn ìlú máa bọ́ síbẹ̀. Àṣẹ kẹ́ṣe wíyẹ àwọn lálẹ́ ti fàṣẹ sí. Ọkọ̀ mi ò ní tàn mí. Àṣẹ rí wẹ́. Àṣẹ bẹ́ẹ̀. Kò ní bàjẹ́ làṣẹ Èdùmàrè. Àṣẹ jàre. Ẹ ṣe kábíyèsí ní ìjẹ́ẹ̀dógún ìgbàlagbé lára àwọn ọba kan wá sí bí ó lọ́rọ̀ kan lè jẹ́ wípé àwọn ọmọ wa ń lè wà lé òkèrè lọ́hún ọ̀mí pè wá ṣàkíyèsí kìíní yẹ wípé kọ́hún ṣe wà lé ìlú ọba lọ́hún ọ̀hún ọkọ̀ níwọ̀ ọ̀hún kí yẹ pé iṣẹ́ lọ́wọ́ máa ṣe lọ bọ́n bá tẹ̀ dé kọ́hún lè máa rí ibìkan dé sí ṣé ilẹ̀ wípé kàtẹ́ máa bá wọn bá wa sọ bí ilẹ̀ bá wà lè jẹ́ wípé ọ̀hún lè máa san owó rẹ̀ lè jẹ́ pé káṣe mi pariwo ẹ̀ yìí àmọ́ pé ọ̀tọ̀ ètò wa yìí dé ìlú lè jẹ́ pé ọmọ wa rèé o bóyá ilẹ̀ wà níbi kan kí ẹ lè jẹ́ pé ọ lè máa san owó ẹ díẹ̀ nílẹ̀ jẹ́ pé bọ́ bá dé ọ lè rí ibi dé sí nítorí àwa ṣàkíyèsí wípé Làwórì wa ṣẹ̀ yìí ilẹ̀ èhé ìyẹn ti wá di góòlù pápátá ìyẹn náà lẹ́nu ọ̀ní kí n tó wá béèrè lọ́wọ́ yìí pé límèké lọ́hùn-ún ìjẹ́ ilẹ̀ wà líjẹ́ wípé ọmọ wa líjẹ́ pé ọ̀tẹ̀lẹ̀ máa sanwó yìí díẹ̀ líjẹ́ pé gbọ́ bá ìsan tán kí ni ìyá di tiwọn ọbẹ̀rẹ̀ iṣẹ́ tí kò sì ní sí wàhálà àti mọ̀ pé ikú làbá gba ọ̀nà tọlọ́ba fi rí ọkàn abalẹ̀ lórí ẹ̀ ìyẹn lọ́sẹ̀ mi pariwo ẹ fún wa pé nílẹ̀ Àwórì káwọn tẹ jàǹfààní wa gbogbo káṣe mi ṣètò yìí ká máa béèrè lọ́wọ́ òun lọ́ba bó bá wà ìgbésẹ̀ líbákan ọ̀hún á lè mọ kọ́hún ṣe máa gbé ìjẹ́ límèké lọ́hún ṣé ilẹ̀ ṣì kù. Ilẹ̀ wà límèké ṣé ìgbà tèmi ìjọba gbàjọba tán mo rí bí fámìlì kọ̀ọ̀kan ṣe ń ṣe kí wọ́n ti ń ṣẹlẹ̀ yìí mo pé kò bójúmọ́ rárá. Bójúmọ́. Èyí tó jẹ́ ti ìlú èyí tó jẹ́ ti fámìlì kọ̀ọ̀kan gbogbo wọn ṣe ń ta burúkú kò bójúmọ́. Mo dẹ̀ abáàlú kan ṣẹjọ́ mo lọ kóòtù mú ìníwọ̀n gbogbo sọ́ọ̀vì ti ìlú mi pátá la gbé lọ kóòtù dẹ̀ àfàm pé àwa ló ní
lèyẹ mo wá lọ sí ìjọba ìpínlẹ̀ Èkó ní land register mo lọ register mo ti ní táìtù ilẹ̀ Mèké lọ́wọ́ ẹni ìbára ilẹ̀ Mèké ṣe ilẹ̀ secure wọn kò lè ṣe ilẹ̀ dẹ̀ wà kò sí wàhálà bẹ́ẹ̀ kan wà lóye bó ń bá ara rẹ̀ bá ti débi bá ti dáhùn kọ́mítì wọn fi mọ́ bilẹ̀ hàn pé ìgbà tí màá sanwó gbà á sọ àwọn ṣe ṣàdéhùn díẹ̀ ò lé ṣùgbọ́n táwọn bá ní táìtù láti máa talẹ̀ ẹni ha ò kì í ṣe nǹkan tó kò bójú mu dídí tí mo fi ṣe tí mo fi register ẹ̀mẹ́rin tó pọ́ǹsì publication sínú pépà pọ́ǹsì gbé the nation gbé gbogbo ẹ lówó àníwé ìwé Mèké lọ́wọ́ pátá kájẹ́ bí ilẹ̀ Mèké ṣe rí rẹ̀ wọ́n kọ̀ gé lára ilẹ̀ Mèké o wọ́n bá ní ilẹ̀ yìí wà mọ́rẹ́rà kó máa bọ̀. ọtí gbogbo ọgbọ́ kẹ̀kẹ́ mi sọ yìí. wọ́n jẹ́ pọ́n máa kọ́lé o torí a ti pa ọdún kan bá kọ́ wá develop ilé kọ́ wá kọ́lé sí. bẹ́ẹ̀ ni ìyẹn náà lọ́run náà ṣe mí sọ wípé káwọn àlè máa mú tọ́rọ́ kọ́bọ̀ tọ́jú sí lélẹ̀ yìí. à ń pariwo fún un tó kọ́ wá kọ́lé o. ẹ ṣe kábíyèsí. ẹ ṣe jàre. ẹgbẹ́ wa ń nílé lọ́hún ọ̀rọ̀ lẹ́gbọ́ lérò aláyélúwà bóyá èyí lè bá ṣe ń darapọ̀ mọ́ wa lórí ètò yìí èmi pẹ̀lú aláyélúwà ọba Dr. Abraham Ọlátúnjí ọ̀gá bí òyìnkì ìlú àkọ́kọ́ ajagun tìlú Ìmèké ọ̀hún lájọ wà lórí ètò lè alẹ́ yìí ẹgbẹ́ wa ń lé èyí ó dí lọ òun lílú èbó gbogbo pátá ọ̀rọ̀ lẹ́ẹ̀ ti gbọ́ yẹ gbogbo ẹ lè mí pè mí wípé ká gbé ìgbésẹ̀ lórí ẹ ní ìlú Ìmèké lé ọ̀hún ọ̀ní ilẹ̀ wà gbogbo bẹ́ẹ̀ bá ṣe máa rí sí bẹ́ẹ̀ bá ti pè àmọ́ ká ṣe máa sora wa pọ̀ pẹ̀lú kò ní sí wàhálà ilẹ̀ ní ò sí wàhálà lórí ẹ rárá ọkàn abalẹ̀ ẹbẹ̀ bá ìsanwó tán gbogbo kúlì bá yẹ kí gbogbo ẹ lọ́ọ́ máa kó sí lọ́wọ́ ọ̀rọ̀ lẹ́ẹ̀ ti gbọ́ yẹ gbogbo ẹ̀yẹ ọmọ aléwà lọ́hún gbogbo iná ló máa kó òrè oko délé ẹ̀rù lígbésàjò làṣẹ Èdùmàrè kí ẹ̀ ṣe jẹ́rìí wẹ ọlọ́fin á gbè wá kábíyèsí o. ẹ ṣe ẹ kú ìdúró màá wá fẹ́ kẹ́ wá gba àwọn èèyàn wa wọn lè mọ̀ràn pápátá Àwórì lílé lóko kẹtọ́ gbà wá lè mọ̀ràn káì máa kí ìṣọ̀kan wà yìí kí tọ́ tó lẹ̀ dáadáa ìtorí kíní yìí omi yọ wá lẹ́sẹ̀ sí èyí ju bàbá sọ sí bí ẹlòmíì á gbé sókè ẹlòmíì á tó máa fà á sílẹ̀ ìtàn oríṣiríṣi ìyẹ́tọ̀ tó omi kódà ìyẹ́tọ̀ mi bójú okú jẹ́ ẹ̀tọ́ gbà wá lè mọ̀ràn torí ẹ̀yà àgbà ikú lágbà rí lójú ẹ kójú ẹ tó jì ọmọdé kódà bọ́mọdé bá rí ẹgbà ọ̀wọ̀n èèyàn wa onímọ̀ràn káfíìmọ̀ ṣe kóṣó ọdún mẹ́lá mi lọ yìí gbogbo ojú kájú lẹ̀ ẹgbà wá lè mọ̀ràn kábíyèsí. ó ṣe olóòtú máa sọ pé àwọn èèyàn wa pé a máa ṣe ra lòṣìṣú ọwọ́ ìjọba àmọ́ máa tako ìjọba authority bá ti ní authority náà wà á gbọ́dọ̀ máa tako ṣùgbọ́n bá máa ń lù kàn bá máa kan rí kan tó ń dún gbọ̀ngbọ̀ngbọ̀n wọ́n mọ̀ pé ibẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo àti láti fọwọ́sowọ́pọ̀ tó bá dọ̀dọ̀ a irú bẹ́ẹ̀ náà gbọ́ ládọ̀dọ̀ b irú bẹ́ẹ̀ náà gbọ́ títí lọ́dọ̀ z irú bẹ́ẹ̀ náà gbọ́ pé àwọn ìlú ìpínlẹ̀ yìí ti kan wí bá ti pẹ́ àwọn kan tó máa fà á sórí tó bá jọmọ ọkọ ilẹ̀ Àwórì o yóò sọmọ àlè o tó bá jọmọ ọkọ torí ọkàn lókàkù conscience lókàkù wọn máa jẹ́ ẹ̀ ká máa da lẹ́bi. bẹ́ẹ̀ ni. àwọn táàdé ń bá tayò yìí àwọn gan wọ́n ń ṣe wèrè náà ẹlẹ́ran ara ni wọ́n ń gbọ́ nǹkan tá à ń sọ wọ́n dẹ̀ mọ̀ pé omi Èkó yìí ló jẹ́ káwọn náà develop alálẹ̀ yóò ní gbàgbé wa. bẹ́ẹ̀ ni. ẹni ẹgbẹ́ àti Ọlọ́fin Àdìmúlà tó jẹ̀dá Àwórì kò ní gbàgbé wa. bẹ́ẹ̀ ni. àwọn àlejò tó wá náà pàápàá àjọ máa kọ́ mọ lùbọ́ ni àjọ máa ṣe là. àwa ló ti kàn. bẹ́ẹ̀ni gbogbo kan máa gbọdọ rẹ pa àwa ló kàn gbogbo wa máa pariwo àwa ló kàn. ó ti dandan àwọn agbọ́ ti wà. ṣùgbọ́n àwa ọba iṣẹ́ wà lọ́wọ́ wa gidi gan. a máa ṣe iṣẹ́ wà gidi gan. gbogbo ọgbẹ́ lójúbọ ìlú ẹ tó máa lọ tù ú. torí ọ̀pọ̀lọpọ̀ ìlú mi wà tẹ̀sí ṣètùtù. ọ̀làjú tẹ̀sí wá dájú gbogbo ẹrú. ọba méjì ti sọ bẹ́ẹ̀ ó ti sọ pálàsì ẹni ṣọ́ọ̀ṣì ó ti sọ pálàsì ẹni mọ́níláṣí ọ̀sùn ṣètùtù. kò yẹ kí rí bẹ́ẹ̀ bá òtútù yìí ló ń gbà àwọn bàbá táwa kàn ṣe títí nígbà ayé tí wọn ọmọlọgọrùn 120 150 120. kámi ló la yé.
mélòó láyé ṣe bẹ́ẹ̀ tuntun kan lọ́rùn ṣe àwọn bàbá tí wà lọ ṣọ́ọ̀ṣì wọn ẹ̀rọ mọ́ṣáláṣí wọn ẹ̀pẹ́ láyé so ètùtù wà tí ìlú kọ̀ọ̀kan làwọn máa ṣe ká máa tu ìṣàlù yìí ká máa tù ú lójú ká mú tálà fáfá fún un ká mú tìmọ́lájí fún un kó ká kó máa ṣe tí ká máa tù ú ṣe ìmọ̀ràn mi fún gbogbo àwọn àgbà orí ni pátá àtàwọn tí ìfẹ́ ìṣọba tó wà nípò ńláńlá. bẹ́ẹ̀ ni ọ̀tọ̀kùlú ìlú. kàn mí kò kàn mí ó ń ba òkú jẹ́ là o. ọ̀rọ̀ rẹ. ẹ jẹ́ ká jọ fọwọ́sowọ́pọ̀ bí lágbájá bá ṣẹ́ pé òrìṣì ìwò bá ṣe pé ọmọ ó tẹ̀sí ó bẹ̀ yí o. bẹ́ẹ̀ ni ó parí kí tán síbẹ̀. òye kí tán síbẹ̀ rẹ. èmi ń rọ gbogbo ọmọ àwòrán pátá ó di dandan ká fọwọ́sowọ́pọ̀ ká ṣe máa tètò tó yẹ ká ṣe ètùtù tó yẹ ká ṣe nílùú kọ̀ọ̀kan irú mọ́ṣúárìjọ kọ̀ọ̀kan mìíràn ìbọn gbogbo local government ìlú ilẹ̀ àwòrán pátá kí sáà máa devote owó fún ọjọ́ ìtùlú kó ṣàdúrà sílùú ìjọba Lagos State kó ṣàdúrà fún ìjọba local government kí ìlú lè kó ráyè kó lè túbà kó túṣẹ́ ìmọ̀ ẹ̀ máa ná gbàgbà àtúrà ní ẹgbẹ́ ọmọ anáwó kánrò. pápá òun ni kò ná òun ní kọ̀ọ̀kan. àmírù wọ̀n mi náà o àmírù wọ̀n mi náà lọ́dọọdún o tó mò ń rọ̀ wá ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ ìlú elétù akẹ́tùṣẹ́ kí gbogbo ilẹ̀ Àwórì kí a máa dà pé ìlú ọba. bẹ́ẹ̀ ni ọlọ́run pa kẹwa. ọlọ́run kẹwa o kábíyèsí o. láti máa fọwọ́sowọ́pọ̀ láti túnṣe lótùkù ọlọ́run kẹwa so mo rọ àwọn àti àwọn èèyàn wa tó wà nílùú bí tó wà lókè òkun wọn pátá ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ sẹ̀mí bí ẹ lògùn ọ̀rẹ́ bẹ́ẹ̀ni lágbájá ń jà pẹ̀lú lágbájá kò yẹ kó lè ká mú yẹ kó kọ wáyà ọ̀dẹ̀ nímú kan lọ bó ṣe rí àwọn ọkàn wáyà nímú ọkàn lọ. tó kábíyèsí. tó mo rọ wá àtọkùnrin àtobìnrin ọmọdé àgbà ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ kí ìlú lè tùbà kó lè túṣẹ ká gbogbo wọn táwọn wá kó lè tẹ̀ wá lọ́wọ́ alágbára Ọlọ́run gẹ́gẹ́ bá ṣe sọ yìí á tẹ̀ wá lọ́wọ́. àṣẹ Èdùmàrè àṣẹdùmarè kábíyèsí ẹ ṣe ẹkú ohun ẹgbẹ́ wa nílé lọ́hùn-ún bóyá ẹ̀yí ṣẹ̀mí darapọ̀ mọ́ wa là èmi pẹ̀lú aláìlúwà ọba Dr. Abraham Ọlátúnjí Ọ̀gábí Òyìkìlú àkọ́kọ́ ajagun tìlú Mèké Àwórì lọ́hùn àwọn làjọ wà lórí ètò lè alẹ́ yìí ọ̀hún lọ́ọ̀ tí mi bá ẹ wo gbogbo ọ̀rọ̀ lọ́ọ̀ tí mi ṣàlàyé fún wa ẹ jẹ́ kí gbogbo wa ká fira wa ṣe kóṣó ẹ jẹ́ ká mú lò nínú kò sí ùlà mú wá sáyé kò sẹ̀ sí ùlà máa mú lọ kì í ṣe ká fi gbogbo tèmi àfẹmí ẹ jẹ́ ká mú yẹ kúrò ká fira wa ṣèkóṣó lílé Àwórì ọlọ́fin àgbẹ̀ kò ní bàjẹ́ fún wa kábíyèsí o. ẹ ṣe mo dúpẹ́ lọ́wọ́ fún àkókò ilẹ̀ fi sílẹ̀ fún wa lè àṣálẹ̀ yìí o. ẹ ṣe mo dúpẹ́ àdúrà àgbà o. àṣẹ ìlú Mèké wà ní bàjẹ́. iléeṣẹ́ ìyá máa lọ òkèlá o. àṣẹ Èdùmàrè. ilé Àwórì ò ní bàjẹ́ o. àṣẹ Èdùmàrè. gbogbo àwọn tó ń súre ibikíbi tẹ́ bá ń lọ ẹ máa lọ rí ẹ máa bọ̀ rí ikọ́ mi kéje lọ́nà. àṣẹ. gbogbo ibi tẹ́ bá ti lọ ṣiṣẹ́ ẹ lọ rí ẹ bọ̀ rí. àṣẹ Èdùmàrè. agbára orílẹ̀ yìí nǹkan kan líṣe yìí o. àṣẹ wá. àdúrà yà gbà o. àṣẹ. ìlú ẹ̀ kankan ò ní bàjẹ́ o. àṣẹ Èdùmàrè. ẹ ṣé mo dúpẹ́ o. ẹ ṣé kábíyèsí pẹ̀lú ìdánilójú àmọ́ wípé bàbá tó pé yìí lìgbà mẹ́ ẹ jẹ́ wa. ó di dandan. àìtó wá níbi tí. ẹ ṣé kábíyèsí ẹ bá mi kí gbogbo ọ̀hún olórí pápátá. a gbọ́ o ẹ ṣé mo dúpẹ́ o. ìlú Mèké ò ní bàjẹ́ o. àmín o. ire o. ire kábíyèsí. ẹgbẹ́ àwọn lílé a jẹ́ ibi láwọn arí ti alẹ́ yìí mọ́ pẹ̀lú Òyìkìlú àkọ́kọ́ rẹ Onímèké tìlú Mèké ọ ti sọ oríṣiríṣi ọ̀rọ̀ èyí lọ sọ ẹ̀hún náà ló mí jẹ́ òwú ẹyẹ ẹ jẹ́ kí káfíra wa ṣe kóṣó náà ọmọ lọ́fìn kóṣó ẹ láwà gbogbo àwa ọ̀tọ̀kùlú ìlú baálẹ̀ gbogbo ẹ jẹ́ ká tọ̀ sójú kóṣó lọ́tẹ̀ yìí káfí mọ̀ ṣe kóṣó kí kúlàmí gbòyí kí a lè tẹ̀ wá lọ́wọ́ káàkan wà lójú kòṣo ìpomi adágún òtógẹ ẹ jẹ́ kí ìyẹ kí kúò nínú ẹ ọlọ́fin àgbẹ̀ gbogbo ẹlí ti wà pẹ̀lú wa lórí ètò lálẹ́ yìí gbogbo ipátá ní ìrí gbogbo ẹlí darapọ̀ mọ́ wa lórí ètò lálẹ́ yìí èrò pọ̀ rẹpẹtẹ gbogbo yín ní ìrí pápátá gbogbo yín ní ìrí èrò pọ̀ lálẹ́ yìí o Adétọ́lá David ọ̀hún náà mi wò wá lọ evangelist wa lọ́hún ọ̀hún mi wò wá lọ Janet Ọmọtọ́lá ọ̀hún náà wà pẹ̀lú wa ọ̀hún mi wò wá lọ́wọ́lọ́wọ́
Àmọ̀kẹ́ Adé gbogbo ń pátá ló darapọ̀ mọ́ àlè ní Ọmọ́tọ́lá ó wà pẹ̀lú wa Abraham Akápò ọ̀hún náà mi wò wá lọ́wọ́lọ́wọ́ ọ̀gá mi olórí oko Akínòsí Jamiu Ọ̀nkẹ́ ó wà pẹ̀lú wa Bọ̀rọ̀kìnní Latif Ọlọ́ládé Fáróǹbí ẹni àkú ètò gbogbo ló ń wò wá lọ́wọ́ Jayé Ọlá Odúnsì gbogbo ń wà pẹ̀lú wa gbogbo ń wà gbogbo èrò pọ̀ Àjọṣe Kọ́láwọlé gbogbo náà ó wà pẹ̀lú wa lórí ètò yìí gbogbo ìpátálà kí gbogbo ẹlífà ìsílẹ̀ ká darapọ̀ mọ́ a lè ní gbogbo ẹ̀yí ilé ìjẹ́ top fans wa ní ti sọ́ọ̀lì yẹ kí n ṣe sọ yẹ Richard card yìí àbá yìí lọ́wọ́ lè lé lágbọ́ Ọlọ́run kí ẹ ṣe máa jẹ́rìí wẹ akàn yìí lára mo ti sọ pé network lẹ́ẹ̀bá ń lò inbox ẹ sí wa rí màá sọ fún olórí oko kẹsẹ̀ yìí bóyá òun ló máa ṣe sí yìí lọ́hún rí ọwọ́ wa lè kò pẹ́ gbogbo ẹ̀yìn ilé mi gbogbo ọ̀hún lè jẹ́ top fans wa lè jẹ́ pé bàbá gbéṣẹ́ wọlé ṣọ̀rọ̀ṣọ̀ ọ̀mí sí ààrẹ kódà ọ̀mí tẹ̀lé wa lè bọ́mbà tó bọ́mbà là gbogbo ilà kí ẹ ṣe kò ní bàjẹ́ fún gbogbo wa lálẹ́ yìí a jẹ́ ibi la máa rí ti alẹ́ yìí mọ ríwí gbogbo ẹ̀yìn lè ti mí ṣùgbọ́n lórí ètò yìí pápátá gbogbo ilà kí kò wá sí wúlì kéré lẹ́tí fi tì wá lè lórí ètò yìí ká dúpẹ́ lọ́wọ́ òun lè ní ká máa nìṣó tọ́rọ́kọ̀bọ̀ owó láò àṣẹ mọ́ lóore kí ẹ ṣe jẹ́rìí wẹ àdúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀ ilé tì mí ṣùgbọ́n lórí ètò yìí akẹran onímọ̀ bẹ́ẹ̀kùn gbogbo yìí àdúpẹ́ lọ́wọ́ yìí ọba Láńlẹ́gẹ́ Ọlọ́ta tìlú Ọ̀tà kábíyèsí ẹ̀pẹ́ fún wa lórí àpèrè yìí kí ẹ ṣe jẹ́rìí wẹ Alápá ọba Oyèkàn gbogbo yìí pátá láàkí ẹkú ayẹyẹ tí ọdún lẹ́mí ṣe lọ́wọ́ bí tẹ̀ pé ẹ̀kọ́ mi ṣàdúrà rẹ lọ́wọ́ là ṣọ̀pọ̀ rẹ láyé Alápá tìlú Àpá lágbọ́ Ọlọ́run 30 ọjọ́ lẹ́ẹ̀ máa gbá fáínà àti bọ́ọ̀lù competition lèmi lọ́wọ́ àwa náà adébẹ̀ kò lè bàjẹ́ kábíyèsí ìlú Àpá Àwórì kò lè bàjẹ́ o Mr. Kamaldeen Òjòlówó àdúpẹ́ lọ́wọ́ yìí ẹ ṣe ẹkú àdúró tí wa Prince Kenny Akínòsí gbogbo ipátálà kí Adébáyọ̀ Ibrahim Jamiu gbogbo ilà kí Mr. Olúwatósìn Babátúndé Ògbóni Ògbóatọ́ àṣepẹ́ kò lè bàjẹ́ olóyè Saheed Olúsí ààrẹ fún ti Candid Collection of Àwórì and Descendants in Diaspora àkíyí gbogbo ilómi ṣùgbọ́n lórí ètò yìí kò lè bàjẹ́ Adéwálé Quadri Lawal ọmọ ọba wọlé gbogbo ilé àkí Mrs. Dasliva ìyálé kan Alhaja Balikis gbogbo ilé àkí Àbújẹ́lì Òdòdó Àkóí Ògbóatọ́ kò lè bàjẹ́ baálẹ̀ Ìlógbò Ẹlẹ́gbà olóyè Amusa gbogbo ilé àkí àrẹ̀mọ Olúkòsọ́kọ́ àkí ẹ̀yìntìkẹ́ àkíyí ọmọọba Ìwòrò àrẹ̀mọ yìí èèyàn là ọba Nurudeen Ọ̀ṣọ́jà oníkógbó tìlú Ìkógbó àkíyí gbogbo ilé oníṣùgbà lórí ètò yìí Òyìkìlú làgbà lálejò lè níkẹ́ gbogbo ohun ló wà lẹ̀ pẹ̀lú wa ọ̀níkà máa nìṣó gbogbo ohun ló wà pẹ̀lú wa gbogbo ọba ilẹ̀ Àwórì pátá gbogbo ilé àkí àlè dárúkọ yìí tán gbogbo ilé àkí Àlèájà ẹni Ọlọ́run mọ̀ gbogbo ohun ọ̀wà pẹ̀lú alórí ètò yìí aṣojú ọlọ́tà àti èyí aṣojú ọlọ́tà gbogbo ìpátá láàkí gbogbo ilómi ṣùgbọ́n lórí ètò yìí Monit aṣọ òkè iléeṣẹ́ yóò ní bàjẹ́ láṣẹ Èdùmàrè kí ẹ ṣe jẹ́ ìrẹ́wẹ́ ẹ bá wa gbéṣẹ́ fún Monit aṣọ òkè bẹ́ẹ̀ bá ṣe ń ṣe ẹ̀kẹ́ Triple Crown ẹ máa bá wa gbéṣẹ́ fún ẹ máa bá wa rajà lọ́wọ́ òun ìgbẹ́sà ẹlẹ́ ìdí ọ̀kẹ́ lọ́hún gbé wà ẹ máa bá wa rajà lọ́wọ́ òun gbogbo kulẹ̀ bá mi gbo aṣọ òkè láwo Kampala láwo Jalabia gbogbo iṣẹ́ iyùn ọrùn gbogbo ó ti dé bìbà sí wa lọ́dọ̀ bẹ́ẹ̀ yìí ó ẹ máa lọ síbẹ̀ kẹ́ máa lọ mú ti yí ní pọ̀npọ̀n ọ̀yànkúnlà kí ẹ ṣe jẹ́ ìrẹ́wẹ́ ọlọ́fin àgbẹ̀ àkò lè bàjẹ́ ire wẹ́ẹ̀ lójú owó mi ire lójú gbogbo àwọn àrí o Àlèájà Kudirat kíkẹ́ lọ́mọ gbogbo ipátálà kí o Àlèájà Tóyìn Ọlá gbogbo ilá kí Mr. Rahim Jubril Ògbóni Ògbóatọ́ o kò lè bàjẹ́ o àṣeṣe fún wa àṣe pẹ́pẹ́pẹ́ ọlọ́fin àgbẹ̀ wa mo kí gbogbo àwa òṣìṣẹ́ nílẹ̀ Àwórì ọkùnrin ẹ̀ tó bìrì mi yọ ẹnì kọ̀ọ̀kan kù sẹ́ ìpápátá gbogbo yìí ní ìkí ní ìdúpẹ́ lọ́wọ́ yìí àṣepẹ́ kò lè bàjẹ́ lágbọ́ Ọlọ́run lọ́dún lèmi bọ̀ oríṣiríṣi ètò ló máa wáyé ó máa wáyé àlejò ní ìṣẹ̀ kọ́kọ́ máa gbé wá lọ́dún lèmi bọ̀ lórí ètò yìí ọ̀hún ni olórúkọ ilẹ̀ Àwórì Akínòsí Jamiu ọ̀hún ló máa bá wa ṣí ètò lé ọdún lèmi bọ̀
ìtorí bàbá máa fi ṣe sátidé lì tó ń bọ̀ sẹ́yìn àti wà lọ́dún tuntun Akínyòsí Jamiu olórí oko ilẹ̀ Àwórì ọ̀gá wa yányán ọ̀hún lórí ó máa bá mi ṣí ètò yìí lọ́dún lè ń bọ̀ kí ẹ ṣe máa jẹ́rìí wẹ́ gbogbo kúlẹ̀ nílẹ̀ fún yí pápátá lọ́ọ́ máa ṣàlàyé fún wa ọ̀ ṣàlàyé fún wa lórí ètò yìí li ọ̀sẹ̀ lè ń bọ̀ kọ́lọ́hún dẹ̀ mí wá sí nígbò kọ̀ọ̀kan ní wa ti làṣẹ Èdùmàrè ayọ̀ la fi bẹ̀rẹ̀ ọdún yìí ayọ̀ náà la máa fi parí ẹ gbogbo Àwórì lílé lóko gbogbo ẹ̀yọ́ ọmọ wa ń díwà lé ẹ̀gbọ́n wa ń ẹ̀bá wa ń ògbóni wa gbó líwà lè yóò di ẹ̀kórèkó délé ní gbòkú yí wálé làṣẹ Èdùmàrè ní fi lẹ́tà ọ̀fọ̀ tiwa náà ránṣẹ́ sí ìlọ̀ ọ̀hún àjíǹde ara máa jẹ́ fún gbogbo wa pápátá kí ẹ̀ ṣe jíire wẹ́ mọ̀ wá kí ọ̀gá mi olórí oko Akínyòsí Jamiu gbogbo kí ẹ̀ ṣe mí rí kíní yìí gbogbo kí ẹ̀ ṣe mí rí ọ̀gá mi ló ní ká máa nìṣó kò wá lè bàjẹ́ fún wa iwájú lọ́pọ̀ ìbìtì mi rí sí ọ̀gá mi iwájú lẹ̀ máa lọ ilẹ̀ Àwórì lápapọ̀ ní bàjẹ́ gbogbo ilẹ̀ Àwórì pátá a máa lọ síwájú ni mo wá fi àsìkò yìí kí ọba aládó tìlú Adó kábíyèsí àwa náà bá yíyọ̀ lágbọ́ Ọlọ́run àákàn sí ilé ààfin láìpẹ́ ẹ káàbọ̀ sílé kò ní bàjẹ́ làṣẹ Èdùmàrè gbogbo ilẹ̀ Àwórì gbogbo wa ẹ jẹ́ ká fìmọ̀ ṣe kóṣó kíkú láàmì gbó kí a lè tẹ̀ wá lọ́wọ́ Ọlọ́fin á gbé wá á jẹ́ ibi ní máa rí ti alẹ́ yìí mọ̀ rèé wí ìmọ̀ọ́mọ́ iná ọ̀la Abíọ́lá Babátúndé ọmọ níbẹ̀kú àgbò má jókòó ẹ̀ mọ́ ọmọ aṣíkò kò ṣòwò ọmọ gbẹdẹgbẹdò ọmọ abó ìbò sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ ọmọ nígbẹ̀sàmàlé ọmọ oníkọ́ ọ̀dájú òmí ẹni ọ̀wọ̀ mọ́ ní tírítí díjọ́ mẹ́jọ látọ́ máa pàdé lórí ètò yìí lámàmá kíra wa kú ọdún kú ìyèdún mo ní ire wẹ́ẹ̀ lójú owó mi rí ire lójú gbogbo àmàmà rí o mo kí wa wípé ó dàárọ̀ oorun ayọ̀ lámàsùn ire o.